èmi mọ̀ dájúdájú wípé nígbà tí ọ̀rọ̀ ti jẹyọ jáde lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Tọ́pẹ́ Àlàbí àti Lizzy Anjorin, mo mọ̀ wípé kò ní pẹ́ láéláé o kí Lizzy Anjorin kó tó jáde wá kóun náà wá fèsì ọ̀rọ̀ tiẹ̀ jáde. Bẹ́ẹ̀ mọ̀ wípé Awíkonko lójú ọlọ́rọ̀ ní Lizzy Anjorin, tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ fẹ́ ṣe, òun náà ni ọ̀rọ̀ Lizzy Anjorin o. Ìròyìn tá a mú wá fún yín ṣáájú wípé Tọ́pẹ́ Àlàbí kọ̀ láti ṣeré fún Lizzy Anjorin fún ti surprise package eléyìí tí wọ́n ṣe fún Lizzy Anjorin, tó sọ wípé òun ò fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú Lizzy Anjorin tí ọjọ́ ayẹyẹ tó dọjọ́ yẹ̀yẹ́ tó dàbí ẹni wípé ó dojú ti Lizzy Anjorin. Lizzy Anjorin ti fèsì síta, ó ti sọ̀rọ̀ jáde. Ẹ̀gbọ́n kan tí Lizzy Anjorin wí, ó ní àkọ́kọ́ mùsùlùmí lòun o, òun ò dẹ̀ wá retí àwọn olólùfẹ́ òun láti lọ pe ẹni tó jẹ́ olórin kìrìsìtẹ́nì fún òun lọ́jọ́ bí òun, nítorí wípé òun ò lè nífẹ̀ẹ́ sírù kan bẹ́ẹ̀. Bẹ́lẹ̀ ń tà sí gan, ó jẹ́ kó pé olórin mùsùlùmí nítorí àwọn olórin mùsùlùmí òun náà ni òun ò nífẹ̀ẹ́ sí. Lizzy Anjorin sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé láyéláyé òun ò lè fowó òun pe Tọ́pẹ́ Àlàbí kó wá kọrin fóun láyéláyé o. Ó ní kódà ó ní tí Tọ́pẹ́ Àlàbí kan tó dùn jù lọ láyé rẹ̀ ń bẹ nínú àwọn àwo orin tí wọ́n ṣe, ìyẹn ábọ́ọ̀mù tó sì rọrùn fún yàn láti kọ̀ déédéé play ẹ̀ nínú yàrá rẹ̀. Ṣùgbọ́n ó dùn òun púpọ̀ wípé àwọn olólùfẹ́ òun wọ́n kó bítíbitì owó wọ́n lọ fi pe Tọ́pẹ́ Àlàbí tó jẹ́ pé òun ò tẹ̀lé nífẹ̀ẹ́ bó bá wá kọrin fóun. Owó òun náà tó jẹ́ kí wọ́n lọ kó fún àwọn tí wọ́n ń tọrọ bárà lójú òpópónà tàbí àwọn tí wọ́n nílò láti san owó iléèwòsàn. Òun ní Anjorin ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kódà bẹ́ẹ̀ lọ fowó òun ṣe nǹkan yìí gan, ó tẹ́ mi lọ́rùn ju tẹ́ lọ fowó òun pé Tọ́pẹ́ Àlàbí lọ. Ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé sàn láàrin lèmi àjẹmọ ní pẹ́kọ̀rọ̀. Èmi ò kí ń ṣe kọ́píkọ́pì àwọn èèyàn kan tó kù, àtúmọ̀ àwọn tí Lizzy Anjorin tó tún fi ọgbọ́n tó tún fi ọ̀rọ̀ gún lára ń bẹ̀ o. Ó ní ṣíájú ọjọ́ bí òun lòun ti kìlọ̀ fún gbogbo àwọn olólùfẹ́ òun wípé ẹ wò ó, ẹ má fowó yín ṣòfò, ẹ náwó yín síbi tó bá jẹ ẹ náwó yín sí. Kátẹ̀ ti dúpẹ́ wípé òun wà láyé, òun wà láàyè tó dáa fún ọjọ́ bí yìí tí kì í ṣe pé bóyá òun wà nínú àìsàn. Fún ìdí èyí o, níwọ̀n ìgbà tóun ò ti rí ìnáwó dì káwọn olólùfẹ́ òun náwó síbi tó dáa. Nígbà tí Lizzy Anjorin sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní nítòótọ́ òun ò mọ̀dí tí Tọ́pẹ́ Àlàbí tó fi takú jálẹ̀ tó jókòó sínú ọkọ̀ tó lóun ò ní wá láti wá ṣiṣẹ́ tí wọ́n gbé fún un. Ó ní àgúnlá àgúntẹ̀tẹ̀ Tọ́pẹ́ Àlàbí òun náà ló mọ̀ bóun kó bọ́lẹ̀ bóun ó má bọ́lẹ̀ àti pó bọ́lẹ̀ àti kò bọ́lẹ̀ kò túnú kan báyìí lára tòun, nítorí pé òun ò kì í ṣe olólùfẹ́ olórin kìrìsìtẹ́nì torí ìkiri mùsùlùmí lòun jẹ́. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àǹtí Tọ́pẹ́ kì í ṣe pé òun bá yín jà pé kódà òun nífẹ̀ẹ́ yín pọ̀, ṣùgbọ́n àwọn olólùfẹ́ òun wọ́n ti kẹ́kọ̀ọ́ wọn ń bẹ̀, ẹ̀kọ́ kí ni wọ́n wá kọ́. Bó ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àǹtí Tọ́pẹ́ mo nífẹ̀ẹ́ yín pọ̀ ṣùgbọ́n ìfẹ́ yín lọ́jọ́ bí mi. Ó túmọ̀ sí wípé gbà fún múrí báyìí ń gbà fún gbàdà. Tọ́pẹ́ Àlàbí eléyìí tó farijálẹ̀ kọ̀ wípé òun ò ní bọ́lẹ̀ nínú ọkọ̀, kódà òun ṣetán láti dá owó tí wọ́n san fún òun padà lẹ́yìn ìgbà tí ó rí wípé Lizzy Anjorin ló fẹ́ wá kọrin fún gẹ́gẹ́ bí ẹni tí ń sọjọ́ bí. Ìgbà náà tóun náà farijálẹ̀ pé òun ò ṣetán o nítorí pé ọmọ aláṣọ àlà lòun, òun ò sì ṣetán láti pa àlà pẹ̀lú ọmọ elépo nítorí pé ọmọ elépo ṣeéṣe kó bá gbádà lágbàdà jẹ́ kó bá má rí bẹ́ẹ̀. Ní Lizzy Anjorin náà fi fèsì jáde o. Ẹ mọ̀ wípé tí tó bá gbá lọ ó di dandan kó gbábọ̀ bẹ̀.
ẹ̀yin aráalé ẹ sì ti mọ̀ wípé ọ̀rọ̀ ò jẹ́ fògànà níwájú Lizzy Anjorin láyéláyé kó má fèsì. ìran tiwọn ìran Ọ̀yọ́mèsì tó sì tún máa tún fèsì ni wọ́n ò wọn jẹ́ fọ̀rọ̀ síkùn bí àgbà kan wá dẹ̀mọ̀ bí olóńgbò àfi kí wọ́n sọ ọ́ nítorí pé ọ̀rọ̀ yìí ń gbénu Lizzy Anjorin kó rà bíi ti ọ̀gẹ̀dẹ̀ láéláyé ló fi sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí ni nǹkan ọ̀hún kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbìn èmi gan ò nífẹ̀ẹ́ sólóní kìrìsìtẹ́nì nítorí pé mùsùlùmí ni mí àwọn olólùfẹ́ mi ni wọ́n náwó tí wọ́n wéèsì dànù owó tó jẹ́ kí wọ́n kó lọ sọ́dọ̀ àwọn tí ń tọrọ bàrà lójú òpópónà kó bẹ̀rẹ̀ sí ní hà lé wọn lọ́wọ́ tàbí kí wọ́n mórí lọ sí ilé ìwòsàn kan tàbí ìkejì gbogbo àwọn tí wọ́n ní agbára láti máa san owó ilé ìwòsàn ọ̀hún náà kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní san fún wọn àbí kí ni nǹkan ọ̀hún náà wípé ṣe bóun náà rèé lòun wà láyé lòun wà láàyè tó dáa ẹ wá lọ pé èèyàn kan wá tó wá fẹ́ dọ́gbọ́n máa fi ṣe yẹ̀yẹ́ òun tàbí wò òun lẹ̀ oníkálukú abitiẹ lára náà ni àǹtí Tọ́pẹ́ Àlàbí ìbá yín jà ó mo nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n èmi náà ò fẹ́ yín bẹ́ẹ̀ yín náà ò ṣe fẹ́ mi ìpè lọ́jọ́ bí mi bọ́ ẹ bá wá gan bẹ́ẹ̀ bá bọ́lẹ̀ nínú ọkọ̀ tẹ́ ẹ bọ́lẹ̀ tẹ́ wá ń kọrin fún mi èmi gan ò lè jó nítorí wípé ẹ lè kọrin tí mo fẹ́ fún mi lásìkò náà nítorí pé mùsùlùmí nìyẹn olórin kìrìsìtẹ́nì sì làwọn olólùfẹ́ mi gbà àwọn olólùfẹ́ Lizzy Anjorin àtọkọ rẹ̀ tí wọ́n sì gbà Tọ́pẹ́ Àlàbí fún Lizzy Anjorin ṣé ẹ mọ̀ wípé wọ́n wò ó gẹ́gẹ́ bí ògo àti ògo kí wọ́n lè jọ papọ̀ sí ògo náà ni ìpè bóyá tí Lizzy Anjorin bá rí Tọ́pẹ́ Àlàbí inú rẹ̀ yóò dùn láti kọ́wọ̀n ní pẹ̀lú rẹ̀ àbí tí Tọ́pẹ́ Àlàbí bá rí Lizzy Anjorin inú àwọn méjèèjì yóò dùn láti múnú ara wọn dùn ṣùgbọ́n ọ̀rọ̀ sọ̀tọ̀ọ̀tọ̀ ó di wípé mò ń lọ ó yàká mò ń bọ̀ ó yàká ohun tó kọ wájú sí Tọ́pẹ́ Àlàbí ẹ̀yìn báyìí ló kọ sí Lizzy Anjorin ohun tó kọ wájú sí Lizzy Anjorin ẹ̀yìn báyìí náà ni ó kọ sí Tọ́pẹ́ Àlàbí ó wá sọra rẹ̀ di ìlú gangan. ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ wa ṣé èsì tí Lizzy Anjorin tó fi yìí ṣé èsì yìí ṣohun náà dáa ṣé ohun tí Tọ́pẹ́ Àlàbí ṣe ṣó dáa ṣé ohun táwọn olólùfẹ́ Lizzy Anjorin ṣó dáa ó yá ẹ má gbàgbé ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí ẹ má sì gbàgbé o ẹ bá wa like ẹ kọ́mẹ̀ntì ẹ bá wa share rẹ̀ ẹ pín ẹjẹ́ ó délé kẹjọ́ dóko ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí tẹ bá ti subscribe ẹ tẹ notification bells ní gbogbo ìgbà tá a bá ti ń wà lórí agbágbé a lè máa sọ fún yín pa ti dé ẹ sì máa náǹfààní láti máa gbọ́ àwọn òròyìn eléyìí tó ń lọ ní yàjóyàjó jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. èmi ti yín tòótọ́ o Olúṣọlá Olómi Ọgbọ́n ló ń sọ wípé láyọ̀láyọ̀ la máa pàdé.